Ànábì sọ, Muslim ló gbà yí wá o, nínú hadith 1437 ó sọ wípé Ànábì sọ níbẹ̀ wípé ẹnikẹ́ni tó bá báyàwó ẹ̀ ní àjọṣepọ̀ kàbọ́bìnrin ní àjọṣepọ̀, àṣírí ò ní bò lálìkìyámà tó bá wà tú fún àwọn èèyàn lọ́jọ́ kejì. Ta ló wá lọ ṣọ́ Ànábì lágbo tí Ànábì ń bá àwọn ìyàwó ẹ̀ lájọṣepọ̀ tó wá ń sọ sáyé, tó jẹ́ pé Muslim àti Bukhari àwọn méjì wọ́n wá ń sọ ohun tí kò yẹ kó jáde lẹ́nu. Àwọn hadisi tí mo mú wá èyí tó lálàáfíà nu àwọn hadisi náà ni mo mú wá o. Àwọn èyí tí ò lálàáfíà sì ń bẹ tó ṣe ká ní pé èmi mọ̀ ẹ̀yin náà sì mọ̀. Ohun tí mo fẹ́ bèèrè ni wípé láàrin Muslim pẹ̀lú Bukhari àti ibi tí Aisha ti gbé wá ṣàlàyé wípé òun máa ní àjọṣepọ̀ pẹ̀lú Ànábì nínú nǹkan oṣù, tànàbí sì kọ̀ ń pé àgbọ̀dọ̀ ní nǹkan àjọṣepọ̀ nínú nǹkan oṣù. Ẹnu mi kọ́lẹ̀ ti gbé gbọ́ gbogbo. Nínú àwọn ilé yẹn pò láwọn ẹni tó ń tútùkùtù lónìí, ta ló bú Ànábì? Ta ló bu ìyà Ànábì kù? A sì wá fi yé yín wípé àwọn tí ẹ̀ ń kà yẹn gbogbo, àwọn ìran Ibn Saud ni, ìran wọn ló pa ìran Ànábì òun. Ẹ má gbàgbé wípé àwọn ìran Ibn Saud yìí tí à ń sọ yìí, àwọn ni wọ́n jẹ́ ọmọ bíbí inú Sárátù tó ṣe ká ní pé àwọn ló jẹ́ Òyìnbó láàrin àwọn Lárúbáwá. Wọ́n sì ń jà láti fi lé gbogbo ohun tó jẹ́ ìran Ismailu tó jẹ́ ọmọ bíbí inú Hajara tí wọ́n bí fún èèyàn dúdú, tí Ànábì Ibrahim ń gbé fún èèyàn dúdú, tí wọ́n fi ń pè wọ́n ní ẹrú. A kò ń pè wọ́n ní ẹrú láti ìgbà náà títí di òní. Gbogbo àwọn hadisi tí Bilal gbà wá, wọ́n ti sọ di dọ̀yìn nítorí pé kí ni aláwọ̀ dúdú ni. Wọ́n kà lè yọ Ànábì kò ní ara Allah ni wọ́n fi mú Ànábì dúró nítorí pé kí ni Ànábì yìí ṣèyàn funfun. Ṣebí ọmọ Abasha ni ìyá Ànábì. Níbo l'Abasha wà? Abisini, Ethiopia. Èèyàn dúdú ní gbébẹ̀. Ìyá Ànábì ó dúdú ju ọmọ Àjàṣẹ́ lọ. Nítorí pé kí ni òun bẹ ní agbára gan. Bàbá Ànábì inú ìran Hashimi ló ti wá. Ìran Hashimi wọn yìí ṣe sí nínú ìran Ibn Saud. Ìran Hashimi méjìsì ni wọ́n ní Mọ́kà. Ìran Hashimi inú ìran Ismailu ni wọ́n ti wá, tó fi jẹ́ wípé gbogbo àwọn ìran Lárúbáwá wọn gba Ismaili ní ọmọ tòótọ́, wọ́n mọ̀ ní ọmọ kàkún ọmọ ẹrú. Ìjà yẹn ti ń ṣẹlẹ̀ tipẹ́ kó tó di wípé àwọn èèyàn kan wá bẹ̀rẹ̀ sí ń fọ́ọ̀mù hadith lónìí, wọ́n fẹ́ fi bà Islam jẹ́. Islam sì lódodo. Ìmú tẹ́mi fẹ́ sọ ni wípé kí ni, tí ẹ bá ti ronú pìwàdà kẹjẹ́ ká jókòó, àwọn àtàjẹ́ mùsùlùmí òdodo ìsọ àwọn tó kún bọ̀, àwọn tó ń rìn wá, àwọn ajágbe mọ́kèfèrí o. Àgbé wípé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti ṣẹ́ èpè fún gbogbo àwọn ẹni tí ṣòkòtò wọn mọ́ ságé kó tó jáde láyé, lágbo tí wọ́n fi lọ ogun. Àwọn ìran Khawarij l'Ànábì sọ fún lásìkò náà wípé ẹ ṣe ẹ̀sìn ju gbogbo èèyàn lọ o. Ìmúra yín, ṣòkòtò yín, aṣọ yín bí tẹ́ ṣe wà, ẹ máa múra ju àwọn mùsùlùmí lọ. Ẹ sì máa ṣẹ̀sìn ju gbogbo wọn lọ, àmọ́ ẹ̀sìn yìí ò ní jàtẹ́wọ́gbà. Ní ogun Sífìn, nǹkan kan ṣẹlẹ̀ tó ṣe ká ní pé Ànábì ń pín nǹkan ogun tí wọ́n kó ní ogun. Arákùnrin yẹn wá ń sọ fún Ànábì wípé Ànábì ó ṣe èyí pín. Làwọn sàábé ti fẹ́ so eré ẹ̀ kalẹ̀. Ìran Khawarij ni o. Àwọn sàábé wá ń sọ, Ànábì wá ń sọ pé ẹ má ṣe kankan fún wọn. Ẹ jẹ́ ń pín tàwọn àti àwọn àrọ́mọdọ́mọ wọn, ẹ jẹ́ ń pín tàwọn fún yín. Ṣé mọ̀ wípé àtàrà àwọn Khawarij yẹn ibẹ̀ ni Muawiya ti wá. Muawiya yẹn ọmọ ẹ̀ òun ní jẹ́ Yazid, òun ló pa ọmọ ìran ẹ̀jẹ̀ Ànábì kan tó kù láyé, òun ló pa ẹ̀jẹ̀ náà hùn. Àwọn náà kan náà wọ́n sì dá gbogbo àṣesúnà yìí lẹ̀. Àwọn hadith àwọn náà ni wọ́n ń create ẹ̀. Ìdí nìyẹn tẹ́ fi rí wípé ẹ ní gbọ́ ìtàn wọn mọ́ gbogbo ohun tó jẹ́ kàrámà, agbára, mùjíza
tó tẹ̀lé ànábì wa. Ohun tí mo fẹ́ sọ ni wípé kí ni ṣó nídìí wípé kẹ bá olóyè Àjàsá Olóyèdé jà tàbí kẹ lọ bá MS Bàbá jà tàbí kẹ wẹ ìsìláàmù mọ́ níbi tó ti gbé dọ̀tí nítorí pé kí ni wọ́n ti ohun nǹkan mọ́ ìsìláàmù tó ṣe ká ní pé ìsìláàmù ò lè rọ́nà lọ. Ìdí nìyẹn tí fi sọ fún yín wípé bàbá mi Gáskíá ẹ̀mí ọlá ogun ẹ lò dáwọ́lá yín pẹ́ o àmọ́ ẹ já fàkíyèsí sí nítorí wípé tí a bá ní pé a fẹ́ wo gúngun ejò á dáná sunlé. Ẹ ṣeun, ó dìgbà.